láwọn lè pẹ́ fún tí ẹ̀yin rẹ̀ jí agbọ́dọ̀ ṣe gbogbo agbọ́dọ̀ sa gbàgbára wa èèyàn kan náà mẹ́sẹ̀gì pé ọgbọ̀n wo làwọn ní ìgbà táwọn èèyàn máa fi gbọ́ ní the only thing náà ni pé ẹ just ẹ ní bluetooth speakers ẹ máa play ẹ gbé síta ìwọ́n tó bá ń jáde bóyá òun lọ bóyá uber ló ṣe àbí taxi ni àwọn kìnìún náà ti wà lórí lọ́jọ́ máa tó bá yẹ 10 minutes bàbá sórí lọ́jọ́ máa ó máa gbé àwọn ṣóòṣì yẹn wá ẹ máa play ẹ 3 hours ó sì ń play lọ àwọn èèyàn máa gbọ́ àwọn èèyàn kò jẹ dátà online radio náà a wà lórí ní online radio everywhere because àwọn people ti take over government mọ́ wa lọ́wọ́ a ò lè lo normal radio station and normal radio station gbọ́ngàn lè ló máa fast jù imagine ká lo normal radio station just within 1 month àbí just a year Islam máa tán pátápátá nílẹ̀ Yorùbá ó máa parẹ́ bọ́ àwọn people yẹn ti wà nílẹ̀ tí wọ́n bá fi èso ẹ̀yìn sí lórí gbogbo àwọn táwọn bá sọ̀rọ̀ báyìí táwọn bá sọ kí ní wọ́n lè wà dáná fún rédíò sí nìkan sọ́mọ́ ìpè bàṣẹ̀jẹ́ ni wọ́n aláwọ̀ lè fún wàrà ó lè dá wàrà nù ibi tí nǹkan ti máa bàjẹ́ tí máa dà orílẹ̀ tí máa bá àlà. so a jẹ gbọ́dọ̀ make sure pé a join politics ẹ̀tàn tí wọ́n lò làwa náà máa lo ẹ̀tàn yẹn wọ́n máa fi join politics àwa la máa demand ìṣẹ́ pé so ayélujára bá ti lórí iṣẹ́ a ò ẹ má fi kúrò àǹbúra a ò kí sọmọ lágbáwá lórí ẹ̀ mo ṣe ń tẹnu mọ́ ìtàn àwọn Arab ló wà ní Quran we are not Arab ìtàn àwọn ọmọ Israelite àwọn ọmọ Júù ló wà ní Bíbélì ìyá àti ṣe ìran Júù náà ẹ fi nǹkan tọjọ́ tiwa títàn wá wà ní ẹ fi búra ẹ fi Ṣàngó búra ẹ fi Ògún búra ẹ fi Ayílála búra kan fún ogbó ní omi Ayílála látòkè délẹ̀ títí mọ́ chairman local government everybody rí pé ìlú máa dùn rí pé wọ́n á ṣe nǹkan tó yẹ kó ṣe fún ara wọn náà máa ní owó tán bọ́jẹ̀tì fún wa lọ́jọ́ wá ń bì 10 billion ní o 10 billion ní ẹ̀yìn yan 10 billion wọ́n fún ara wọn máa kà 10 billion yẹn nǹkan báyìí lájẹ́ ti ṣe o a ti sanwó fún kọ́ńtratọ̀ o tí wọn bá sì ṣe ẹ̀wò àti fún ara wọn náà máa kà ní òjòwò kankan òun rèé o because wọ́n mọ̀ káwọn yẹn confam ni àwa dúró àwa lọ ń rẹpẹtẹ àwọn àwa náà wọ́n wá ń kó wa ń kó lọ Saudi aṣálẹ̀ àwọn èèyàn ń fowó wa tún wọn ṣe wọ́n wá ń sẹ́ẹ̀dì dàbí náà wọ́n wá ń pè wá lẹ́rú àti dẹ́rù náà gbogbo àwọn àfáà yẹn tẹ́ ẹ bá ti rí wọn tẹ́ ẹ rí láwà lúwèrè kan tẹ́ ẹ fi tẹ́ ẹ ṣí dànù tó ṣe bá kan tẹ́ ẹ kó gbà sí fún mo sọ fún wọn 2030 ní kò ní pẹ́ dé vision 2030 ní wọ́n máa jẹ̀yà yẹn gan ó ṣù ọ́ ẹgbẹ́ everyday thousands báwọn èèyàn ṣe ń wà liberated yẹn by 2030 wọ́n máa mọ̀ sára ṣe gbogbo mọ́ṣáláṣí wọn kàn rí wọ́n sọ náà nínú àwọn tó fọwọ́ sí àwọn èèyàn máa sọ pé nínú òkè gbogbo àwọn tó ti fáwọn èèyàn nílẹ̀ gbé káàdì kọ́ mọ́ṣáláṣí gbé ẹgbẹ́ dá sí tọ́ náà irọ́ ni o ẹ lọ gba ilẹ̀ yín padà o ẹ lọ gba mọ́ṣáláṣí yẹn padà o ẹ lọ wó kẹ lọ kọ́ tó ti máa sin nǹkan tó máa dá ilé iṣẹ́ síbẹ̀ òun ní kẹ́ ẹ lọ dálẹ̀ o gbogbo àwọn mọ́ṣáláṣí yẹn ẹ lọ gba ilẹ̀ yín padà o èyí tẹ́ ti fún wọn lẹ̀ èyí tẹ́ ìgbẹ́ ìdìbò tó máa fi kí wọn nínú compound yìí wọ́n máa gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ gbogbo àwọn ọmọ yín náà máa pa o ẹ̀jẹ̀ máa tẹ́ bá lọ bá àwọn àfáà kan bá jẹ́ pé kó lọ yan kó lọ ṣe sàárà kó lọ fún àwọn Fúlàní kan lówó ẹ má fún èèyàn kankan lówó níbi ṣe sàárà lọ fún wọn láṣẹ lọ fún wọn lówó wọ́n fi sáì gba jíjíà lọ́wọ́ yín ni o ẹ má fún àwọn tó ń tọrọ owó kankan lówó àwọn kan padà sílùú wọn kán lọ ṣiṣẹ́ so àwọn àǹfààní náà ló ń bí àwọn ọmọ bíi 700 yọ ìtàn ìwáyé ń bímọ tí wọ́n ń bá òye sùn kiri yẹn wọ́n wá tí wọ́n sì tàbí kí wọ́n máa tọrọ owó tí wọ́n bá ti wá lọ ìdán wọn á ti wá ní kí wọ́n lọ fún wọn lówó kó lọ fún wọn láṣọ àwọn náà ti àwọn ẹyẹ síta o ẹ má fi èèyàn kankan lówó ẹ̀yìn yẹn jẹ́ ká jí Islam irọ́ lásán ni àwọn ẹni òfò ló ń ṣẹ̀sìn yẹn a dẹ̀ gbọ́dọ̀ kó àwọn ọmọ Oòduà kúrò lẹ́sìn yẹn kò ń ṣojú lásán bíbẹ̀ kọ́ tá a bá ṣe kinní yìí tó bá bẹ̀rẹ̀ tí wàhálà ẹ̀ bá dé ó máa kan ara ilé ó máa kan ara oko sẹ́yìn yẹn wa ẹ jẹ́ ká jí o Allah ò lágbára kankan kò lè ṣe nǹkan kan paracetamol 10 naira ó lágbára ju Allah lọ lọ́nà mi gbóhùn sókè ẹ ṣe. ẹ káàárọ̀ wọlé o ẹ káàárọ̀ ṣẹ́rí èmi tó sọ̀rọ̀ nípa arábìnrin tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àti ọ̀rọ̀ bẹ́ńlẹ̀ ṣẹ́rí agbára tó wà ní information ó pọ̀ ju sword lọ agbára tó wà ní information ó ju sword lọ ó ju ìbọn lọ because information ló máa ń trigger tó máa lo sword ẹlòmíì kan pààyàn lọ ni kò mọ oríṣiríṣi pààyàn
wọ́n sọ pa yẹn kò sọ wọ́n ti feed them with information. Ìgbọ́n sọ̀rọ̀ ní mo fẹ́ padà sọ̀rọ̀ tí arábìnrin sọ lẹ́kọ̀ọ́ tó lóun ta ewé ọmọ yẹn. Ṣẹ́rí sẹ́mínà tó obìnrin yẹn sọ kò ní sẹ́mínà ọjà ló ń sọ o. Kò ní sẹ́mínà ọjà. Ẹni tó dẹ̀ pọ̀ jù nínú chain tó wá ń ta yẹn tó pọ̀ jù nínú ẹ̀ àwọn obìnrin ni. Àwọn ló ń produce àwọn sójà tí àwọn Fúlàní máa lò fi pa wá lóòótọ́. And at the beginning tó wà lọ wo gbogbo àwọn ọjà tó wà lọ fún àwọn ìkókó lọ́dọ̀kúta ẹ̀rí pé àwọn obìnrin ló pọ̀ jù ń bẹ̀. Owó wọn àfáà tó wá ń ra àkọ́tọ́ fi lọ ń ṣe ẹbọ tiwọn nílé tiwọn tó máa ń pé kọ́lọ́ pa náà ẹ̀ṣẹ̀ṣẹ̀ rẹ̀. Now sẹ́mínà tó bí yẹn sọ kìí ṣe sẹ́mínà pé a fẹ́ ta ọjà tí wọ́n yóò bá tajà fún àwọn Fúlàní. Fúlàní ẹ̀ máa wọ́n ilé wa ológun ni wọ́n lé wa ọmọ ogun fún wa ni wa àgbẹ̀dọ̀ ìjọba àkọ́kọ́ níbi ìṣọ̀ àwa ni. But wọ́n ti búlì ọdún pé àlè ṣé mọ́ àfi lọ sílẹ̀ we don't go there at all we are not Muslims. But tó gbọ́dọ̀ tó sọ yẹn education yẹn ó bà ẹni now I can be very proud of it. Ìsìn ìjọba bẹ̀rẹ̀ sí ní àwọn platform a seminar oríṣiríṣi ìtì ìbẹ̀ ní ìsọ̀rọ̀ náà wà ó ìtọ́ wà aggressive máa wà ìtò máa educate wọn tó máa mú wa díẹ̀ díẹ̀ pé pásítọ̀ tó máa mú sí pásítọ̀ tó bá yẹn jà ọ̀rọ̀ tútù ajiwálé lára wa kí ni àwọn aráalé wa kí ni àwọn aráalé wa kí ni by so doing ẹ máa rí ẹ máa tẹ̀lé. So àwọn náà ní ìdúró platform yẹn ogun ò lè ṣe because people will run away from us wọ́n máa tag wa bí tiwọn ni wọ́n bá dé ṣe nìyẹn. But now tí ètò ìbẹ̀rẹ̀ sọ ètò àgbẹ̀sí yẹn máa wà á máa lọ àwọn akùnrin máa ṣe yẹn kẹ́dá àwọn ìyá wa ẹ̀jẹ̀ kó bára wọn sọ̀rọ̀ bí alásàlá tí ilẹ̀ Yorùbá wọ́n máa pera wọn pé máa wo àràfà yóò sọ ọ̀rẹ́ wa sẹ̀ ṣùgbọ́n àlè bàjá báyìí làwọn ṣe sọ fáwọn ọmọ ẹ̀ bàtà ìtọ́wọ́ sí ilé ọmọ tó kà ìbí tó ti gbọ́rọ̀ sí àwọn lẹ́nu ẹ̀rí pé wọ́n máa bèèrè lọ́wọ́ àfà bàbá wọn gbàsódì àwọn ọmọ ju àwọn ọmọ ẹ lọ́wọ́ wọn ọmọ máa dúró because àwọn ọmọ ẹni foot soldier wọn àwọn ọmọ ẹni wọn bá wa jà kì í ṣe àwọn ìyá yẹn kì í ṣe àwọn àfà yẹn tó parí ọmọ bá wa jà àwọn ọmọ wọn ni tí a gbọ́dọ̀ sí àwọn ọmọ pẹ̀lú àwọn ọmọ yẹn pẹ̀lú wọn mo sọ ìmọ̀ dúró náà ẹ ṣe. mi kí o mọ̀ mi ṣe ìsìlámù mi ní àti ẹ̀gbọ́n àti ìjọ ní conclusion lórí ọ̀rọ̀ pé mọ̀ mímú mọ̀ nǹkan tí mo rí ìmáàmù náà dẹ̀rù dájú ẹ̀ lọ wọ́n bá ní ìwọ̀n kò lè wọ́ọ̀kì báyìí ẹ̀ tí bá ti mọ̀ ókè mo ti fine ṣé mo wá lè rí àwọn ọmọ mi wọ́n ní kí n má wọlé tó bá ti tó táàmì tó ní kàn wẹ́ èmi náà kàn padà sí ilé mi pé wẹ́ tó bá ti wù kó máa wá tó bá dẹ̀ wù kó máa wálé wọ́n sẹ́yìn èmi ní ẹ̀ kò yí sí lára like 2 days 3 days màá wà nílé bá màá máa fẹ́ kó fà wọ̀ náà torí ìwé àtàwọn ọmọ náà àtúnṣe ara ṣe ara lítà mò ń gbé pò lọ́kàn pé wọ́n aburú ò lè sàwọn ọmọ ìgbà tó ń lọ bí wá bí 2 weeks èmi náà tún lọ́kàn kó lọ bí ìgbà tó máa tó bí wá bí 1 month báyìí ó kàn wálé lọ́jọ́ yẹn ni ó káwọn ọmọ wálé àwọn ọmọ yẹn ń rẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ àfàdé òdòkó lọ́jọ́ yẹn nígbà tó fún kọ́ èmi mo fẹ́ bá tó ń jẹ́ àwọn ọmọ tí mo fẹ́ kí àwọn ọmọ máa ṣe abúlé ilé kan mo wá sí tẹ̀lá mo wá ní láti máa lẹ́tọ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan yẹn pé ó yá màá tún kí program ms bàbá pé yá wò láti bí ibo ni nǹkan tó jẹ́ tiwa báwo ló ṣe jẹ́ aburú ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ tẹ̀lé tí wọ́n ń káàmù díẹ̀díẹ̀ àdé ó mọ̀ pé àwọn ọmọ èèyàn lè fi nílẹ̀ wọ̀ lè fi lè ṣe rárá irú ẹ̀ ló ṣe padà wálé ní ìfún láàyè nípa fún mo ti kọ́kọ́ stop ọmọ mi pé à ń lọ sí ilé kí wọ́n lọ lé kí mọ́ àwọn ìlú ìsìn every weekend fún ẹ̀ bá lọ sí school wọ́n máa lọ sí boxing train ló wá post ẹ̀ bá wà wá mọ family mi dáadáa ló wá post ẹ̀ sí kiri ìyá ọmọ yẹn máa lọ sí train wọ́n máa ṣe máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ amájọ jòkó amájọ ṣeré tẹ́lẹ̀ ìgbà tọ́mọ mi lọ ní kí ó ti ń di pé ọ̀rọ̀ mi náà ti jẹ́ kí n mọ̀ pé èmi gbọ́dọ̀ jẹun ní oúnjẹ mùsùlùmí christianity rẹ̀ ó ti ń di pé ọmọ mi fún àwọn tábà fẹ́ ṣe ọdún ní family wa ṣé ń dẹ́gbẹ̀ ní ìgbìjọ máa ń jẹ́ kí wọ́n sá fún ẹbí ni ìgbà tí mo wà ní ẹ̀sìn yẹn mo bìí pé téèyàn bá yẹn sí family kìíní pé bóyá àwọn ìyá tó wà ní àwọn àgbàlagbà yẹn gbogbo yẹn lè pààyàn bóyá lè fa burú fún yẹn mi ò ní pa wọ́n fún yóò sìn mi ò tiẹ̀ bẹ̀rù kankan mọ́ mò ń lọ sí family gbogbo àwọn ìyá tó wá dàgbà yẹn wọ́n ti wá ráàrí àwọn ọmọ wọn tó ti wà ókè ẹ̀rọ ní ti sápò ńlé wọn ò lè wálé mọ́ torí ìwé ẹ̀sìn tí wọ́n ti pìtì orí bú fún wọn chọ́ọ̀chì yóò fi gbọ́ kò ní ti yé yín báyẹn so nísìnyí báyìí à ń sọdún ogún àjọṣe ti láti ẹ̀ ní ọdún yìí báyìí mo ti sọ fún gbogbo àwọn ọmọ àwọn tá a tó jẹ bẹ́ẹ̀dì same sex nínú àwọn ẹ̀gbọ́n àbúrò ẹ̀wọ̀n gbogbo tẹ́lẹ̀ bá dẹ̀ ṣe máa fọdún ogún nígbà àtàwọn kékeré nìyẹn gbogbo àwọn ọmọ kéèké ẹ máa wọ sọ gbogbo ẹ máa wọ sọ kínní bọ̀kínní yẹn ti ń pa orí ẹ̀ díẹ̀ mo ti gbígbé ọ̀pù padà lọ́dún yìí ọ̀ṣùkà ló la máa fọdún gbogbo àwọn ọmọ yẹn máa ra aṣọ fún wọn pátá máa wọ aṣọ tó náà máa tẹ̀lé egún ọmọ mi gan máa wọ aṣọ yẹ iná ògùn sí bọ̀ kò sí ìgbàgbọ́ bẹ́ẹ̀ ṣe ìlú ti jẹ́ kó mọ̀ pé kínní iṣẹ́ àṣepọ̀ ní ìsìlámù àti kó bẹ́ẹ̀ nìyẹn àwọn ọmọ mi ìdórúkọ ẹ̀sìn burúkú yẹn mọ́ nígbà tó jẹ́ kọ́mọ̀ tó tá a bá ti fẹ́ fi ọdún
a máa dá owó gbogbo àwọn ìyá tó wà lágbolé àwọn àgbàlagbà yẹn táwọn ọmọ wọn ti sájìnà sí wọn a máa lọ ra nǹkan fún wọn a máa ra oúnjẹ a máa tọ́jú wọn táwọn gan máa fi láì pé gbogbo àwọn ìyá ìwọ̀n yẹn ṣàjẹ́ wọ́n ti jẹ́ ká ní wọ́n rí pé wọ́n máa fa burú sí wa nítorí wọn ní nǹkan táwọn gan àwọn tí wọ́n ní jẹjẹ abú kí náà fi ṣe wá so mo ti bring àwọn nǹkan ní meeting nínú family pé ẹ jẹ́ káwa náà máa ṣe ká má tiẹ̀ wú ti pé bóyá ẹnìkan ó máa fa burú sí wa mọ́ and then ẹ jẹ́ kí àwa náà ká máa ṣe ká wọnú politics èmi tí mo bá sọ èmi ti wọnú. ẹ kó dé gbogbo tó yẹ kó dé ìgbà tí a fẹ́ ṣe ọdún December wọ́n ní wọ́n máa pín oúnjẹ fáwọn Kristẹni pé torí àwọn tó ń sọ ọdún ti pín bàbá a tún ṣe Ramadan síbẹ̀ tó jẹ́ kí a máa wà wọn náà tó ti pín ibi mítí náà mo fi sọ fún ẹ pé ẹjọ́ tó bá ti di oṣù karùn-ún tá a fẹ́ sọ ní ẹ pín oúnjẹ tí a náà wọ́n dẹ̀ àṣẹ gbogbo wọ́n dẹ̀ sọ pé kò sí rí bẹ́ẹ̀ tá a bá fẹ́ ṣe ìwúre ẹ máa léyà kí mùsùlùmí fa ní àdúrà Kristẹni fún aládùúrà ní máa léyà àwa tá a jẹ́ ilé ìjọgẹ́ náà gbọdọ̀ sí tó tá a bá ti wọnú politics àwa náà máa lẹ́nu ọ̀rọ̀ tọ́lọ́ bá ti ní táwa ti ń gbókè gbogbo àwọn àṣẹ ìwé tán pa yẹn gbogbo wọn fẹ́ gbé kíní kan wọlé lẹ́sìn kíní táwọn bá ti pọ̀ ńbẹ̀ kò sí nǹkan tó lẹ́sìn àjọmọ́ gba ẹ̀tọ́ wà ní ẹ̀rù bàbá bàbá wa dìde pé ọdún ìṣẹ̀ṣẹ̀dì tí wọ́n bá ẹwọ́ àtọ́dún kan tó fún mùsùlùmí lọ́lùdé tó fún kìrìsìtẹ́nì lọ́lùdé àwọn àti ẹ̀mí fún ìṣẹ̀ṣẹ̀ lọ́lùdé ara bọ̀ nísìnyí báyìí àwọn náà ti mọ̀ pé àwa náà a ní láti sì kìíní àwa àdẹ̀mí lórí bọ̀ ààyè fọ́fún náà àwọn kìíní yẹn jọ ẹ̀yin bàbá ẹ̀yin àtọ́ bá ti padà ẹ máa fi àwọn ọmọ yín sí di military ẹ má jẹ́ ká àwọn pípù wọn ń kó àwọn sí àwọn nǹkan yẹn tẹ tọ́lọ́pàá bá gbé yín sí ìbàjẹ́ bá dé police station ẹni tẹ́ máa bá bẹ̀rù mùsùlùmí àbí Christianity tí tó máa fi lè gbé fá lọ́wọ́ yín báyìí tó máa fi máa ní ìpínlẹ̀ àbẹ́yìn yẹn lè sàbùrù yẹn lè tọ́ torí pé inú ẹ̀sìn wọn ti kó ọpọlọ wọn lọ tó ẹ gbọ́n tó yẹ lọ ẹ jẹ́ ká náà wọ inú àwọn kìnìún ẹ má jẹ́ kó jẹ́ pé àwọn báwọn bàbá wọn lè ṣe wàhálà tó àwọn fámìlì ẹ má jẹ́ kó jẹ́ páwọn nìkan la máa dáadáa tó bá dìgbà ọdún ìṣúná tó fẹ́ ṣe kí ní pínpín ìbù táwọn kìrìsìtẹ́nì máa fún jọ́ṣẹ́ ìjọṣẹ́ yẹn àtàrí pé gbogbo bá ti jáde táwọn gbogbo àwọn ọmọ yẹn àwọn àgbàlagbà tó ń gbé tá bá ti tẹ̀lé wọn bá a máa kó yẹn lọ́wọ́ a máa flyer a máa kọ history nípa nǹkan eégún ìwúlò tó wà nínú ọdún eégún nǹkan tó tí ìmọ̀ táwọn èèyàn gbọdọ̀ ní a máa kó kiri gbogbo títì yẹn the same thing a máa kọ́ ti pèsè náà a máa fún àwọn èèyàn so ẹlòmíì kò mọ̀ pé kíní yẹn ó ti ẹ̀ dáa fún wa rárá gbogbo èròǹgbà wọn ni pé aburú ni gbogbo nǹkan tó bàbá wa ń ṣe nílẹ̀ Yorùbá bí tó bá ti lè ṣe Islam àbí kò ṣe Christianity báyìí kò ti ya ọmọ burúkú nìyẹn bọ́ táwa bí àwọn ọmọ ẹgbàá ṣe ń gbé tán la ojú wa ẹ jẹ́ káwa náà nǹkan kọ̀ọ̀kan táwa náà bá lè ṣe wọ́n tó wà ń community tó lọ́wọ́ ràn lọ́wọ́ tó bá community tí mo wà ń jùlọ àwọn ẹgbẹ́ oníbọ̀ọ̀rù kan tó gbẹ́ Islam tó ní kọ̀ọ̀kan náà kọ́ sí iná tó gbẹ́ lọ sí bá ti ló náà báyìí ìbòmí wà tí ìjẹun yà máa gbẹ́ síbẹ̀ máa kọ́ síbẹ̀ pé traditional tó gbogbo àwọn ìwà yẹn bó ṣe dọ́gbẹ́ kan àwọn bàbá wa bó ṣe kàn wọ́n wọnú àwọn nǹkan yẹn díẹ̀ ní ọpọlọ yẹn náà làwọn náà máa lò ń sọ̀rọ̀ ọjà ń jáde ní sinadí tí mo lọ àárín wọn bí láti máa ń ṣe rí kẹ́lẹ́ mọ bí tí ayé àwọn pípì yẹn ti wọnú ayé wa dé ẹni tó jẹ́ olú ọdẹ ní ìlú ọ̀dọ̀ wa láti máa dé kòlù mùsùlùmí ni bẹ́ẹ̀ pé ó ń kí o èmi mo sẹ̀ yẹ wọ́n pọ̀ nínú àwẹ̀ tán gbà máa jókòó sí wọn tìwọ́n bàbá wa pé ìdìbò nǹkan àwọn ms bàbá mi náà máa níyà ẹ̀wọ̀n ìjà díẹ̀ ní máa yẹn náà ní sèbá ẹ̀wọ́n tó jẹ́ olú ọdẹ tó yẹ àti lọ́ bọ ògún ó dẹ̀ ní ẹ lára ó wò pé síríkù ó dẹ̀ jẹ́ olú ọdẹ ìgbà tọ́mọ wọn tó wá ní sùn ní ibi tó ń sọ sí àwọn olùtọ́ ẹ lọ ká ọdọ ẹ̀dẹ̀ di ọlọ́dẹ yẹn lóbi tó ń sọ wọ́n di ọdẹ di àwọn kan yẹn mo ibẹ̀ mo ti wá wọlé sí ọ̀la mílíọ̀nù mẹ́rin ṣé ìgbà tán bàbá wa tí bàbá tí wọ́n tán ṣe olú ọdẹ tán kó àwọn ọmọ lẹ́yìn ṣé kò ní nǹkan tó máa ń ṣe fún wọn tó jẹ́ nǹkan agbára irú ẹ̀ bọ̀dá mi tí ẹ lọ fi síbi tó ń sọ nísìnyí ó ti dáhùn àbàdúgbò tán jí ọ̀rọ̀ ẹ̀ ló máa wà lẹ́nu wa ní àrùn tọ́lọ̀ ní gbogbo kíní nǹkan agbára ẹ̀ tún gbà lọ yìí kúrò àtẹ̀ ń pè kò lè sìn kankan fún yín olúọdẹ ń gbọ́dọ̀ bí nǹkan tó lágbára tó ní ẹnu nílùú bọ wọn ti báyìí wá jẹ ti jẹ ká mọ̀ pé tabase síríkù ní máa yẹn ní ìsìnkú ìgbàwé ọdún tó lọ ibi tán wà ń ṣúgbà ló ń lọ bẹ ibẹ̀ láti máa ń ṣe ní bá fi délẹ̀ báyìí program máa kọ̀ lẹ́sẹ̀ mọ́ bí ìsìn máa tún gbé sẹ́gbẹ̀ wọn pé ẹ̀yin náà máa gbọ́ tẹ́lẹ̀ wọn fẹ́ gbọ́ tó bá tẹ fún gbọ́ pé ẹ dá ọkọ̀ àlá ẹ ti gbé bí ìbànújẹ́ ló máa ń jẹ́ fún wọn bọ̀ níṣẹ́ báyìí wọ́n ti àwọn náà ti ń padà díẹ̀ tó kíní yìí nǹkan tí gbogbo ajẹ́ máa ṣe kò ń sọ̀rọ̀ ọ̀dà kódà tí máa bá wọn sọ̀tún bá ti pé
tètè pásínà máa tún kàmù fún yẹn pé ẹ lọ́wọ́ ìyódà ẹja ní sùúrù fúnra wa so ó yà yín náà ẹ gbé mo ṣe ra kùrán Yorùbá tó ní translation máa tún gbé lọ́wọ́ ó yà yín náà wò ó tó bá jẹ́ pé wọ́n làwọn pípé pa ẹ̀yin gẹ́gẹ́ ká fúnra yín so ẹ dákun ẹ kú ètò ẹ̀yin bàbá wa elédùn àrùn ní fi yín sílẹ̀ gbogbo wàhálà yín kò sì ní dá sásán bọ̀ gbogbo wa náà lájọ máa ṣe àlè dáadáa wọ̀ ẹ̀fẹ́ so mo sọ yín mo dúró ẹni mi tó bá tún fẹ́ sọ̀rọ̀ mo kí yín bàbá. Ifá ọmọ geography ẹ̀kọ́tò ms baba Benny Lee bàbá ètò láyé Queen àti àánú olúwọ́pọ̀ nǹkan tí èmi fẹ́ sọ ni pé ṣẹ́rí kínní it comes along with responsibilities being responsible ní nǹkan tó so mọ́ tó pọ̀ because nǹkan tó ń ṣe sí ms bàbá gbogbo defamation gbogbo medium tó ti lò wọ́n ti máa ń ṣe ti pẹ́ wọ́n ti máa ń ṣe nìyẹn before kò tó máa ṣẹlẹ̀ sẹ́nẹ̀sẹ̀ ní ìlú tí ni mo ti máa ń sọ fáwọn èèyàn pé tó bá yá ń sìn àwọn pípù yìí wọ́n máa defame àwọn èèyàn but a ní nǹkan tó pọ̀ láti ṣe as responsibilities àkọ́kọ́ ni pé àwọn pípù yìí àwọn ò mú ṣeré àwọn rò pé àwọn làwọn ń ṣe nǹkan tí ó dáa pé àwa ń ti tàwa o à ń bá ẹni tó dá yàtọ̀ níjà of which ẹ̀yin ni ẹni ilẹ̀ máa jà fún ẹni tó dá yàtọ̀ níjà tẹ sọ pé òun ló dá yàtọ̀ báwo lèèyàn ṣe máa jà fún ẹni tó dá yàn ẹ̀yin ilẹ̀ máa ṣépè fáwọn èèyàn náà láàyè ẹ̀yin ilẹ̀ kí ló dé tẹ̀ sọ yìí pé ẹni tó dá yẹn tẹ̀ ń bá jà yẹn ó máa gbẹ̀san lára yín ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ mo rí fídíò tí ìmáàmù kan ṣe ìṣẹ́ dárúkọ ìmáàmù yẹn tó ń ṣépè ms bàbá káwọn tó parí àwẹ̀ kí aláàjẹ́rìí ara ẹ̀ tó fẹ́ra ẹ̀ at the end of the day kàkà kó dẹ̀ lára ọmọ ìyá jẹ́ níṣẹ́ ní tó ń peléke sí wọ́n bírèkì chains wa kúrò lára àwọn ìyá wa tó wà nílé wọ́n pè wọ́n lájẹ́ wọ́n pè wọ́n lórúkọ burúkú wọ́n ṣe pé gbogbo àwọn òòṣà wa lórúkọ tí ò dáa wọ́n ṣe ń pè wọ́n for the past more than 100 years even nǹkan tó bí àwọn bàbá ẹlòmíì láàrin wa yìí ni wọ́n ti ń ṣe kinní yẹn wọ́n bírèkì chain yẹn nítorí wípé ká má bàa connect mọ́ wọn láti mọ history wa ká má bàa connect mọ́ wọn náà ṣe dehumanize àwọn ẹni yẹn o ká má bàa connect mọ́ wọn rárá ká má bàa mọ ìpìlẹ̀ ibi tí àwọn ancestors wa ti ń bọ̀ it will amaze you pé ìgbà tí èmi tí mo fẹ́ padà tí mo ṣẹ̀ ṣe pé ní òkìní mo fẹ́ mọ nǹkan tó ń ṣe ní wa ẹnìkan wà tó jẹ́ àǹtí mi mo lọ bá wọn mo bọ́ wọn sọ̀rọ̀ pé kí ni nǹkan tó ń ṣe ẹni yìí àgbàlagbà ni wọ́n she's almost over 80 years mo lọ because my dad is late so mo ní láti lọ bá wọn kí ni nǹkan tẹ́ gbọ́njúmọ̀ tí wọ́n ń ṣe nílé wa kí Islam tó dé wọ́n ní Islam làwọn gbọ́njúmọ̀ pé àwọn ò gbọ́ pé wọ́n ń ṣe òòṣà kankan ò gbé mo àwọn òbí adúrú ìyá yìí pé how come mo ní láti wá trace mo lọ bá àwọn àbúrò pọ̀sí mi mo wá lélẹ̀ tó close mọ́ pọ̀sí mi dáadáa ló ṣẹ̀ wá ń sọ àwọn àṣírí kan fún mi pé there was a time tó jẹ́ pé wọ́n change orúkọ wa pé pọ̀sí mi ló make attempt yẹn gbà yẹn láti change àwọn nǹkan kan because orúkọ wọ́n ti sọ grandpa mi gan lórúkọ muslim tó jẹ́ pé orúkọ muslim grandpa mi àti orúkọ first name tàwa tó tún jẹ́ muslim name àwa ní cases pé ọmọ Yorùbá kankan ni wá so pọ̀sí mi ló kàn dìde time yẹn pé no ẹ lè máa pe orúkọ muslim méjì kẹ́ fi máa pe ọmọ báwo lè yẹn ṣe fẹ́ mọ̀ pé ọmọ Yorùbá làwọn ọmọ bí bọ́sí mi ṣe change gbogbo orúkọ àgbọ̀nyẹ sọ pé everybody lọ adopt orúkọ Yorùbá tí bàbá tí grandpa mi ń jẹ́ so ọlá wà ní orúkọ yẹn ọlá yẹn la fi lè trace pé nǹkan tó ń ṣe ń lè wa mú wa lọ bá bọ̀ pọ̀sí mi yẹn ló wá sọ fún mi pé òun àti pọ̀sí mi jọ máa ń lọ bọ Ògún ní àwọn time kan pé Ògún tí àwọn grandpa wọn tó gbé kúrò ní ìlú nígbà kan tó fẹ́ relocate pé àwọn jọ lọ máa ń bọ́ níbi tó wà so wọ́n ti chain yìí ó ti lọ ẹlòmíì ò lè connect kẹlòmíì tó lè connect mọ́ sọ̀ọ̀sẹ̀ ó máa pẹ́ tó jẹ́ pé that's how long they been dealing with us wọ́n ti mess pẹ̀lú wa gan mentally both mentally and physically to the extent pé most of us ìgbà táwọn à ń school wọ́n máa pe èdè wa ní vernacular wọ́n á tún ní ká dá owó nítorí pa sọ èdè wa pé ká máa sanwó fún class captain nítorí pa sọ èdè wa nínú yàrá kàwé imagine ẹ wo gbogbo orú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé nítorí pa aṣọ èdè wa wọ́n á tún wá sọ pé ká tún máa san owó ìtanràn pé ìwà ọ̀daràn ni ká tún sọ èdè wa
ẹ wo gbogbo irú nǹkan burú táwọn people yìí ti ṣe fún wa so gbogbo kíní yìí a gbọ́dọ̀ take it lightly some of us are ready to lose it all me as a person kí n tó mo mọ nǹkan tí mò ń ṣe so I know what I'm going into I'm ready to lose it all mo ti mọ àwọn tó yẹ pé wọ́n ti rí ibi tí mo ti ní conversation pẹ̀lú àwọn èèyàn in the past tó yẹ pé wọ́n ti torí ẹ̀wọ̀n pè mí mọ́ èmi náà dẹ̀ ti mọ̀ nǹkan because Muslim ni wọ́n ẹnìkan wà tó yẹ pé mo engage everywhere tẹ́mi bá lọ máa ń sọ fún wọn pé nǹkan báyìí bó ṣe rí lélẹ̀ nǹkan báyìí bó ṣe rí lélẹ̀ mo meet ẹni yẹn mo bá wọn sọ̀rọ̀ bí area brother mi ni wọ́n ta àdéjọ́ close gidi àti báyìí lẹ́ni yẹn kò pè mí mọ́ ẹni tó jẹ́ pé kò lè má check up on me within 3 days tẹ́lẹ̀ so we are ready to lose everything even business mo mọ impact tó ti ní but I still don't give a damn about it mi ò kí ẹ̀ nípa gbogbo ẹ̀ this is the land of our ancestors we must protect it by every other means we must deploy every other means tó bá gbà ó máa take wa ní a lot of things àwọn kan ló defend ẹ̀ táwa fi nílẹ̀ yẹn tẹ̀ lónìí àwa náà gbọ́dọ̀ try a gbọ́dọ̀ gbìyànjú láti defend ẹ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa so that àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní òkè ọya mọ́ sọ báyìí nígbà tí ànábì ṣe adúrú nǹkan tó le tó bẹ́yẹn ó pààyàn èèyàn bá ọmọ ọdún mẹ́sàn-án sùn bàbá 57 years ó bá ọmọ ọdún mẹ́sàn-án sùn àwọn afá kan dẹ̀ máa gòkè wọn á dẹ̀ tún máa fọwọ́ ẹ̀ gbóyà pé àwọn lè ṣe àwọn tó yí tá a máa gbà láàyè láwùjọ wa lélẹ̀ ṣé àwọn ọmọ bú béèyàn bú ògùn nìsín ìwọ ló mọ nǹkan tó ṣe ń bú ògùn pé bú Ṣàngó ìwọ ló mọ ìdí tó ṣe ń bú kò sí nǹkan tó kẹ́ èmi pẹ̀lú gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn báwo máa ṣe máa bẹ jà ìwọ ló mọ ìdí tó ṣe ń bú bọ́ ò wá lè sọ yí pé nítorí pé ẹ̀sìn àjèjì kan wọ́n gbé wá láti ibì kan wọ́n á sọ fún yín pé Ọlọ́run ẹ̀ tó dá yàtọ̀ ọ̀run ni ó ń sọ̀rọ̀ sínú ìwé the only evidence pé ẹ̀ tó dá yàtọ̀ ọ̀run báyàn sọ̀rọ̀ tẹ̀ní náà ni pé ẹ̀ kọ́ sílẹ̀ that's the only evidence àwọn people yìí ò wá mọ̀ wọn kì í kà beyond the ìwé the only evidence tí wọ́n fi tán fi lè sọ yí pé ẹni tó dá yàtọ̀ ọ̀run ló ń sọ̀rọ̀ bí báyìí ni pé ó ti tó 1400 years tó tán ti kọ̀wé yẹn sílẹ̀ àwọn ìwé kan dẹ̀ ti predate gbogbo ìwé ó ti àìmọye ìwé lọ́pọ̀lọpọ̀ ló ti predate gbogbo ìwé yẹn àwọn ìwé yẹn náà kó jọ tán extract àwọn nǹkan kan nú ẹ̀ tán mọ̀ pé àwọn lè lò láti fi kóyàn lẹ́rú kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Islam lẹ́nu tẹ́ bá lọ wò tẹ́ ní rí pé tán bá fẹ́ recolonize èèyàn through religious means gbogbo scope tán lò ní Islam pátápátá lè máa rí tán máa list kalẹ̀ Islam ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sọ fún yín pé tẹ́ bá fi sílẹ̀ ẹ̀ máa pa ìmọ̀ bí àwọn ìjọba gan bí wọ́n ṣe gbárù nǹkan bẹ́ẹ̀ yẹn láàyè débi tí wọ́n spread débi pé wọ́n wá lè máa bá ìjọba figagbága pé àwọn ní kíníkan àwọn ní kíníkan wọ́n gba freedom láàyè gbogbo protest tí Muslim ń ṣe káàkiri àgbáyé ṣe rí kéènì kankan lọ sí Islamic country kankan kó lọ kẹ́ẹ̀tì ẹ̀ lọ ní gathering kékeré kan àwọn Islamic nations kan wà bẹ́ẹ̀ pé wọ́n bí wọ́n dá kán kọ́ church ń bẹ̀ Saudi ò gba church Qatar ò gba church Bahrain ò gba many Islamic countries like that tó yẹ pé wọ́n àgbà kan even tó bá jẹ́ Christian bẹ́ẹ̀ o gbọ́dọ̀ mọ practice nínú ilé ẹ̀ tó bá dẹ̀ practice nínú ilé ẹ̀ o gbọ́dọ̀ adopt the same medium of the addressing ìlú wo ni Islam ń gbà tán fi jọ jẹ́tẹ̀ gbà tán fi sùúrù gbà rí àwọn tí Yorùbá ń bí àwọn òpó ara wọn máa sọ fún yín pé kò kì í ṣe ní Islam lógun yẹn wà gbogbo ogun tó ti jà tẹ́lẹ̀ táwọn ti fi Islam ṣe tó ti fi gba ìlú onílùú ńkọ́ gbogbo ogun tó ti fi Islam gba ìlú onílùú nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ tó sì tún ṣe dì sí wọn stop up to this moment wọn stop up to bí a ṣe jọ sọ̀rọ̀ yìí wọ́n ní different soldiers tó máa ń lò wọ́n láwọn ọ̀rá soldiers àwọn yẹn ló máa ń lo ọ̀rọ̀ ẹnu lásán wọ́n láwọn foot soldiers wọ́n dẹ̀ láwọn military àwọn foot soldiers wọn ló máa ń rìn káàkiri náà máa ń strategize location tó bá yẹ kó tó rè sí ibẹ̀ náà ti máa lọ engage àwọn èèyàn wọ́n dẹ̀ láwọn military tó jẹ́ pé àwọn yẹn ló máa ṣiṣẹ́ tó parí àwọn yẹn ló máa kó bọn àwọn yẹn ló máa wọlé ẹni tó bá ti rí pé ó fẹ́ disturb àwọn ẹni tó bá fẹ́ dá wọn dúró láti má ṣe nǹkan tó fẹ́ ṣe wọ́n á get rid of the person nǹkan tó ti ń ṣe tipẹ́ ni wọ́n kàn ń parọ́ àwọn tó ń ṣe bíi pé àwọn fear iná irọ́ ni gbogbo ẹ̀ kò sí ọmọ rẹ̀ kankan nínú ìbọn because at the end of the day nǹkan tí gbogbo majority wọ́n fẹ́ achieve ni pé káwọn jẹ́ nǹkan pọ̀ jù ní gbogbo àwùjọ wa àwọn làwọn fẹ́ dominate kò sí àwùjọ kankan tí Islam ti lè coexist with aboriginal people's beliefs kò sí bó ṣe fẹ́ ṣe tó kò sí bí ẹ ṣe fẹ́ ṣe tó nígbà tí ẹ wá sọ fún wa pé gbogbo òfin ṣàríà yẹn ọ̀dọ̀ Allah ló ti wá kí ló dé tí àárí one of the most peaceful countries in the world àdẹ̀rú ìkankan tó jẹ́ Muslim country bẹ́ẹ̀ one of the àárí kankan from 1 to 10 ṣé òfin tí àwọn èèyàn ṣe tí wọ́n pè ní civil law ó wá ṣiṣẹ́ ju òfin tí Allah tó dá yàtọ̀ ní wọ́n sọ pé òun ló dá yàtọ̀ ní ó wúlò jùlọ so civil law lè achieve peace but sharia law
tó jẹ́ pé wọ́n ní àtọ̀dọ̀ ẹni tó dá yàtọ̀ ló ti wá kò lè achieve one peaceful state for over 1,400 years irú òfin yẹn lẹ wá ń gbé káàkiri ní 2026 kẹ̀sì máa pàréèdì òfin káàkiri ayé kẹ̀sì máa approach gbé òfin ẹ̀sìn kan àwọn èèyàn ń ṣe òfin due to time and their location ni pé báwo la ṣe lè adjust nǹkan because gbogbo illegalities òní ó ti fìgbà kan jẹ́ legal rí gbogbo illegal kan pè ní legal lónìí ó ti fìgbà kan jẹ́ legal rí so on observe gbogbo nǹkan yẹn pé ibo ni lapses ti wà ibo ni àkùdé ti wà pẹ̀lú àwọn òfin yìí ẹ jẹ́ ká adjust ẹ jẹ́ ká amend ẹ bí èèyàn ṣe involve nìyẹn spiritual belief it should be personal thing kí nǹkan tí o gbàgbọ́ personality ẹni nǹkan tí gbogbo wa lè jọ ṣe ni pé bá a ṣe fẹ́ gbé àwùjọ wa lọ síwájú bá a ṣe fẹ́ ní progress kí la fẹ́ build báwo ni àwọn tó ń bọ̀ lẹ́yìn wa ṣe máa ní better experience nípa ayé ju àwa lọ that's how the world made progress bí ayé ṣe ń tẹ̀síwájú nìyẹn ní 2026 táwọn kan wá sì tún máa fi òfin ẹ̀sìn kan tún wá máa fi patronize wa pé òfin kan sàríà kan ní ká tó gbà nílẹ̀ Yorùbá kí ni nǹkan tó hàdì kún wọn ní ìlú tán ti ń ṣe northern part of Nigeria ni wọ́n ti ní kéèsì fistula jù lágbàáyé kí ni ìtumọ̀ fistula kán máa bá ọmọ kékeré sùn kí abẹ́ jápọ̀ mọ́ra wọn nǹkan ìtumọ̀ fistula nìyẹn ní gbogbo world northern part of Nigeria ló ti ń ṣẹlẹ̀ jù wọ́n á dẹ̀ àwọn àfáà olórí burúkú kan dẹ̀ máa parọ́ fún yín pé táwọn bá gba sàríà kò ní ṣẹlẹ̀ sàríà náà ń lò ní northern part of Nigeria yẹn so gbogbo countries tó tún wá kù pátápátá ẹ máa bá Afghanistan Iran ẹ máa bá bóyá àwọn South Asia tó jẹ́ pé Islamic náà ni Pakistan gbogbo àwọn countries yẹn lè máa bá bẹ̀ wọ́n ní case of fistula tí orí burúkú tán fẹ́ gbé bá wa nìyẹn ṣé bí kéèyàn bá tiẹ̀ fẹ́ introduce nǹkan sí yẹn wá tiẹ̀ sọ merit tó ní wá sọ àwọn advantages ẹ̀ pé kìíní ẹ wò from this perspective ẹ wò from this angle but àwọn olórí burúkú yìí fẹ́ gbé orí burúkú wá bá wa wọ́n dẹ̀ sì tó ń brag pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ and they are still able to come out with it nǹkan tá a fẹ́ wá impose lẹ́yìn mo engage idiot kan láàrin wọn he was very proud about pé ẹni tó bá ṣe ṣìnà òfin àwọn oníkà ẹ̀sìn àwọn oníkà wọn pa ni ó dẹ̀ sì tún stand by that word pé òfin ẹ̀sìn àwọn oníkà wọn pa ni ṣé ó ní ṣìnà lẹ́yìn ni so I started whining him pé ẹ̀sìn yín ní kẹ́ pa ẹni tó bá ṣe ṣìnà in this 2026 lẹ́ sọ pé ẹ̀sìn yín ní kẹ́ pa ẹni tó bá ṣe ṣìnà are you people okay àtọ́ ṣe wà ókè ṣe mọ nǹkan tẹ̀ ń sọ so gbogbo nǹkan tó ń ṣe yìí ọmọ àlè ló dẹ̀ ti pọ̀ jù nínú wọn ọmọ àlè ti pọ̀ jù àtọ̀ Fúlàní ti dàpọ̀ mọ́tọ̀ Yorùbá ṣùgbọ́n àwa kan we are ready to defend this land with our lives even if it's going to cost our life we are ready kò dẹ̀ sí nǹkan kan tí bàbá ńlá bàbá wọn máa ṣe sí ẹ jẹ́ kí mẹ́nu dúró báyìí kẹ́lò mi sọ̀rọ̀ mo ṣe ẹ̀làbọ̀ yìí mo kí gbogbo wa ní kíkí kóló ládùúgbò nínú ilé yìí Ifá Majoraphy ẹkùjúmọ́ ẹkùtò ms mo kí yín o bàbá wa mo kí yín ètò láyé mo kí gbogbo lé o yẹwà queen bẹ́nilì mo kí yín o bàbá mi àkùnráyì mo kí gbogbo lé mo ṣe bá dúnlé lọ ní give up aláàánú ló máa padà give up fún wa bẹ́ẹ̀ kú atótónu because gbogbo appreciation tèmi ló máa lọ sí ọ̀dọ̀ ms bàbá because bí abasolo basobo apàdà máa fi yìí fún wọn apàdà máa fi ògo fún wọn apàdà tó máa fi ọpẹ́ fún wọn because wọ́n sọ pé ẹni tí a bá ṣe lóore tí ò bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣàkóni lẹ́rù lọ má bínú pé mo kò wájú yín because ṣe rí nínú ara mi mo ti ń observe àwọn nǹkan púpọ̀ ó ti ń strange sí mi like wípé irú ẹ̀sìn wo lẹ̀sìn yìí kí wọ́n fi ń bọ́ wa kán fi tọ́ wa títí a fi ń dàgbà lọ àmọ́ mo máa ó dé time kan kí mo bẹ̀rẹ̀ sí ní rí olówó Èkó àti Àkànbí Ọlọ́ba kí wọ́n tráyè mo máa bá rí àwọn fídíò wọn mo máa rí pé kí làwọn eléyìí sọ yìí ẹni ẹ̀kọ́ làwọn eléyìí o ẹni ikú ni wọ́n o mo máa rí pé àwọn eléyìí sọ̀rọ̀ sáàlà wọ́n sọ̀rọ̀ sí Muhammad ní ohun táti fi ń bọ̀ wá bọ̀ mo máa rí wọn bí wípé àwọn eléyìí ó yẹ ká lọ sọ̀tẹ̀ pa wọn ni bí mo ṣe máa ń wò wọ́n nígbà yẹn nìyẹn ó tún lọ mo wá rí ms bàbá gbogbo àwọn náà mo tún wá rí ètò náà mo tún wá ok mo wá lísìn mo ń farabalẹ̀ mo fi lísìn mo ń farabalẹ̀ mo ń lísìn mo ń gbọ́ wọn mo ń sàn gbọ́ ó ń ṣe mí kàyéfì mo máa ń fi apá kan ṣépè fún wọn mo máa ń fapá kan mo kàn máa ń dá òtẹ mo kàn máa ń wo gbogbo ẹ̀ lọ mo máa ń wo pọ̀
ó wá dé stage kan kéèmí gan mo wá bẹ̀ sí mọ̀ pé ra mi pé péjọ tó làwọn pípọ̀ yìí sọ ohun tó wá ó push mi kí mo wá sọ pé ok náà ó yẹ kéèmí gan kí lọ gbé àlùkùránì yìí kí lọ kà á fúnra mi mo wá lọ wá French because French lèmi mọ̀ ni mo lè kà mo lọ wá French mo lọ gbé French mo wá bẹ̀ sí ní kà fúnra mi mi ì fi fẹ́ lù kà rárá mi ì fi fẹ́ Islam fi kà rárá mo wá bẹ̀ sí ní kà mo wá ní pé ohun tí wọ́n gbogbo ohun tó wà nù ìwé yìí bí ìtàn bí àlọ́ abẹ́rẹ́ bí ìtàn bí àlọ́ ni mo rí sí mo kàn ṣàwọ̀ pé kí wà ní gbogbo rubbish kí ni gbogbo rádaràdà yìí kó wà nínú ìwé yìí mo wá farabalẹ̀ láti bẹ̀ lọ ẹ bá jẹ́ n parọ́ fún yín ni mo ti pinnu kò sí ohun tó jọ máa pè lọ́rọ̀ mi mọ́ kò sí ohun tó jọ máa ìran kíkà lọ́rọ̀ mi mọ́ mo wá gbé ọpọlọ mi kalẹ̀ mo wá gbá ìṣàǹsì lọ mo kàn sáà ń gbọ́ ẹ padà sílé ohun tó bá ń ṣe ń lé yín ẹ padà sílé mo sì tíjọ́ ọmọ kan fúnra mi kó jẹ́ pé ọmọ líle ni mí láti ilẹ̀ kí gbogbo bèlè wọ́n mọ̀ kó jẹ́ pọ̀gbọ́gbò kan bí wá sí kan wọ́n mọ̀ dáadáa pé ọmọ líle lélẹ́yìí lọ́tọ̀ ẹ padà sílé ẹ ṣe báyìí because bàbá mi Káwọlé jẹ́mú rẹ̀ kò ń gan wọn bí síbẹ̀ rẹ̀ ó wá láti Nàìjíríà wá síbẹ̀ rẹ̀ wọ́n gbalẹ̀ wọ́n ra lé síbẹ̀ wọ́n kọ́lé síbẹ̀ wọ́n ṣe gbogbo ìyá mi gan ọmọ ẹ̀gbá ni wọ́n bí síbẹ̀ rẹ̀ wọ́n wá ní àwa ni wọ́n bí síbẹ̀ rẹ̀ mo kàn ṣàwọn òṣèlú kí ni àwọn pípọ̀ yìí ń sọ yìí ẹ padà sílé ẹ ṣe báyìí ok mo wá pé ọ̀nkú mi ó dà àbúrò dáàdì mi ó wà Nàìjíríà because mi ní family kan níbi rẹ̀ àwọn bí àwa kí bàbá wa àwọn ìyàwó tó fẹ́ níbi rẹ̀ kó wá àwa tó bí pọ̀ àbúrò bàbá mi kó gbé wá kó náà wá bímọ síbẹ̀ kí wá àwa gbalẹ̀ ń bẹ̀ ká kọ́lé síbẹ̀ ìyá mi kọ́lé bàbá mi kọ́lé síbẹ̀ ẹ̀dí àwọn di ẹni tó ń gbalẹ̀ kan àwa ni for the first generation àwọn òbí mi níbi rẹ̀ náà mo wá pé ọkú mi mọ̀lá bàrà mo pè wọ́n mazina mo pè wọ́n pé azam ẹ gbọ́ nílé wa ní kí la máa ṣe nílé wa gangan kó jẹ́ pé lẹ́yìn Islam pé kò jẹ́ Muslim kí ni tá a máa ṣe nílé wa gangan mazina sọ pé ní ohun tó ń gbọ́ o bàbá tó bí bàbá mi bàbá tiẹ̀ àwọn ni wọ́n wá láti Ọ̀fà àwọn bàbá yẹn àti wọ́n wá ń bà yẹn wọ́n kó àwọn òòṣà àwọn dání wá ní àwọn ni wọ́n kọ́kọ́ tẹ ìlú tóun àwọn ni the first person tí wọ́n tẹ ìlú tóun dó wọ́n tẹ ìlú tóun àwọn sọbẹ̀ ní anagókọ́ mo ní àbọ̀ èmi máa ń rìn máa èmi ìrídìí gbogbo yẹn ẹ ṣúọ̀ wípé àwọn òòṣà mo ní òòṣà wo bí òòṣà wo bí nǹkan kan ó ní ohun tóun gbọ́ wọn ní Ọbàtálá wà ń bẹ̀ Ògún wà ń bẹ̀ Èṣù wà ń bẹ̀ àwọn ìbejì wà ń bẹ̀ nǹkan kan wà ń bẹ̀ wípé nígbà yẹn bàbá yẹn dalẹ̀ ló rẹpẹtẹ bàbá yẹn jẹ baálẹ̀ nílùú yẹn kó jẹ bàbá kó bí bàbá tèmi bàbá yẹn òun ló bí bàbá tó bí bàbá mi ibẹ̀ ni wọ́n á tẹ̀lé sí nígbà wọn ni wọ́n á preach Muslim fún wọn ìdí nìyẹn kí the first mosque ó wà nílùú yẹn nílùú tó ń pẹ́ bàbá tó bí bàbá mi yẹn òun ló kọ́ mọ́ṣáláṣí yẹn mo ní ok kò sí wàhálà ẹ jẹ́ ká máa bá lọ bàbá yẹn ọkùnrin yẹn ó wá lọ ṣe ó wá padà sílẹ̀ mo fún wọn lówó mo ṣe lówó fún wọn wọ́n padà lọ ìtọ́hùn yẹn wọ́n lọ sáàṣẹ because bàbá tó bí bàbá mi yẹn àwọn ti kó ní ìtọ́hùn wọ́n ti wá sí ìpòkíà òun ti wá kọ́lé sí ìpòkíà wọ́n ti wá múlẹ̀ sílẹ̀ òun náà ti kọ́lé síbẹ̀ òun náà tó wá ń jẹ́ bí the first person nínú àwọn first person ní ìpòkíà mo ní ok Bazina ẹ lọ wò kí ni ohun tí ń ṣẹlẹ̀ nílé náà gangan wọ́n ní ojú Ògún ó ti ń gbé ìyẹ̀kùn ò bọ́ mọ́ àwọn ilé òòṣà àbí tó gbé Ọbàtálá sí wọ́n ti abandon eégún ìgbàlẹ̀ gan gbogbo ẹ ti wó mọ́lẹ̀ ojúbọ náà ti lọlẹ̀ gbogbo ẹ kò sẹ́ni tì mọ́ lónìí nísìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo fi Elédùmarè búra mo fi sábúra ilé yẹn mo ti tún kọ́ lónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí testimony ni because inú mi dùn mo proud ms Ọlọ́run ò ní pa yín fún wa nípa ẹ máa yé lára gbogbo ntí gbogbo èròkérò kí ẹ̀dá lè mọ̀ gbà lérí lé gbogbo bọ́ǹdì yìí lérí
asán òfo ìjọkejì ọjà ló mọ̀ já sí wọ́n fi ọmọ wọn di wọ́n fi aya wọn di wọ́n fi eré ara wọn di ni because la púpọ̀ wá lójú motiver wa motivation je sais pas comment je peux l'expliquer au fait motivate wa já wa jẹ́ ká rí náà jẹ́ ká mọ wọ́sọ̀ gbólóhùn padà sílẹ̀ náà ẹ̀yin kan sọ ni àmọ́ mọ bó ṣe rí lára oníkálùkù bóníkálùkù ṣe ń tu mọ àjẹngbọ́ mo fi ifá búra mo fi búra nínú ẹ̀ mo tẹ fá mi mo padà sílẹ̀ mo tẹ fá fáwọn ọmọ mo ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe ilé yẹn lónìí nísìn ojúbọ eégún yẹn mo tún wá béèrè ní inú ilé yẹn wọ́n á sọ pé ọ̀nkúrú mi kan òun ní máa mójútó kí ní eégún náà ń tẹ́lẹ̀ àmọ́ láti ìgbà tó ti kú kò sẹ́ni bọ́ọ̀dì ìgbàlẹ̀ ti wó ojú ìṣàn yẹn wà ń bẹ̀ báyìí mo lè send fídíò náà sí anybody gan wọ́n yọ ojú ìṣàn náà jáde wọ́n ní mo ní pé ó tọ́ ní ipò àwọn kìíní gbogbo aṣọ wo lọ́rọ́ ìwọ eégún wò lẹ́gùn eégún àgbàwo wọ́n sọ gbogbo ẹ̀fún mi mo tún gbogbo aṣọ náà mo tún ìgbàlẹ̀ náà kọ́ mo kan gbogbo ilé náà mo ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe eléyìí nísìn mo gbẹ́ bọ́ọ̀ síbẹ̀ mo ṣe gbogbo village náà nítorí lónìí ànàgókọ́ ọlọ́mọkò ilé dáadáa ẹtún ṣe research ẹ lọ bá research gbogbo àwọn ìyá ìdílé náà gbogbo àwọn ìyá àbáwọn gbogbo wọn àdúrà lọ́kùnlọ́sì àdúrà ní rẹ̀yìn pé ọmọ tó sọmi fún wa yìí òyìnbó ò ní gbẹ́ wọ́n ti sọ pé ká má lọ bá wọn yẹn ká má lọ bá wọn pé wọ́n pa wá jẹ wọ́n ṣe nǹkan kan fún wa wọ́n ṣe báyìí fún wa báyìí lọ̀rọ̀ owó nǹkan kan Islam no ẹ dákun because mo máa sọ nǹkan kan ẹ lọ ṣe research kì í ṣe pé ká máa fẹnu sọ ẹ ká lọ gbá research ká padà sílẹ̀ tí wọ́n sọ yẹn orí ìlò mo fi fábúra mo fi àjàgbọ̀lẹ̀ búra mo fi gbogbo tó kù ní ìdílé ayé mi mo fi búra láti ìgbà tí mo padà sílẹ̀ bí wọ́n ṣe sọ yìí kí mo ṣe ohun tó tọ́ ohun tó yẹ yìí kí mo ṣe Elédùmarè má yọwọ́ kẹ́ lára mi mọ́ o gbogbo oore tó o tún àlékún oore kó o ṣe fún mi gbogbo ohun tí mò ń rí kí n di ayọ̀ níwájú mi lọ yìí Elédùmarè má jẹ́ n padà sẹ́sẹ̀ àárọ̀ má jẹ́ kí tún padà sẹ́yìn mọ́ because ọmọdé ń ṣàdúrà fún mi àgbà ń ṣàdúrà fún mi inú mi ń dùn inú mi mo rí dùn mo rí ìyàtọ̀ mi kírun mi ìgbàwẹ̀ mọ́ mi ìjẹ́ ní tì mọ́ àmọ́ àdúrà kí n tọ́ sí mi àdúrà tí wọ́n ṣe fún mi ohun tí mo rí ayọ̀ mo rí ìdùnnú tútù ń wọlé mi ọlá ń lékún gbogbo nǹkan lékún fún mi ó dàbí it's like kí n fi àbàrá kékeré kí n fi gbá ńlá back ni ohun tí mo rí ni ohun tí èmi rí yìí o ẹ padà sílé kí wọ́n sọ yìí kì í ṣe pé kì í ṣọ̀rọ̀ ẹnu lásán ẹ padà sílé ohun tó bá àpè yìí sí nǹkan kan àsọgbẹ́kẹ lọ bọ̀ nǹkan kan àsọkẹ lọ sí nǹkan kan àbáwọ̀ tí o bá bọ́ bẹ́ẹ̀ kò ní ṣe wọ́n tó bá bọ́ èmi ti padà sílé mo rí result ohun tí mo rí tẹ̀lé rí yìí o èyí tí mo rí yìí o kò ní ẹni tó bá sọ pé kò sí nǹkan kan láyé ẹni yẹn ò sí mọ́ wọ́n fẹ́ sọ wá nù mí òní nísìn mo fi proud mo di ọ̀tá pípọ̀ mo àwọn ọ̀rẹ́ sá lọ àwọn míì wọ́n gbé mi ṣépè àwọn míì bú mi mo proud lónìí nísìn pé mo lè tan kámẹ́rà mo lè ṣí TikTok fúnra mi mi ì ṣe èèyàn tí máa ń ṣe live tí máa ń gbé live video tàbí mo máa ń lọ tan live no because ìdùnnú tí mo rí ló mú mi mo fẹ́ pín pẹ̀lú gbogbo ilé pẹ̀lú gbogbo àwọn ọmọ ìyá mi mo fi ń ṣe láì òní ní mo dẹni tí mo ń ṣe láì mo ń takò Islam because mo ti ka ìwé náà ẹ má jẹ́ ká búra wa mo máa ń sọ lójoojúmọ́ ẹ má jẹ́ ká búra wa ẹ má jẹ́ ká gbéra wa ṣe pé ọ̀rọ̀ tá à ń sọ yìí kò tí ìkórìíra kò ní sí lọ́rọ̀ wa ẹ wá ẹ̀yà àfà ká ń sọ yìí ẹ jáde wá ẹ wá èmi mo ti ka ìwé náà because tẹ́lẹ̀ mo kàn ń ṣe mùsùlùmí wọ́n bí mi sínú èmi mo kàn ń ṣe mo fi ń ṣe ni because wọ́n sọ pé káwọn ṣe ni akáwọn kírun káwọn gbàwẹ̀ káwọn ṣe báyìí mi ìbíra mi pé kí ni ìdí tí mo fi ń ṣe àmọ́ lónìí nísìn ìwé ò ronú fún mi kò sẹ́yìn bọ̀ tó ronú fún mi mo ń ronú fúnra mi
ìdí nìyẹn tí mo fi ń challenge gbogbo àwọn àfà tó wà ní Port Novo má gbogbo Benin Republic gbogbo wọn pátápátá ẹni tán bá bíire kó bá lè gbégbé kó wá kó jáde wá èmi pẹ̀lú ọmọ ìyá mi Ìṣọ̀lá Prince kó kán jáde wá kán wá bí wá kí la rí lọ́bẹ̀ ká fi wá wọ́wọ́ ẹ̀wá káka ìwé yìí kájọ kápọ̀ ohun tí ẹ fi bọ́ wa dàgbà ihun tí ẹ fi bọ́ wa dàgbà bí tẹ́lẹ̀ àwọn àfà amáfẹ́ kún fún wa wọ́n sọ pé ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni o kò ní ìyá ẹ̀ bá ń ṣẹbọ bàbá ẹ̀ bá ń ṣẹbọ ẹ̀gbẹ́ ẹ̀ bá ń ṣẹbọ àbúrò ẹ̀ bá ń ṣẹbọ àbí kankan wọn ní kó bàjà má bàjà ẹ̀sọ̀gbọ̀ ẹbí pọ̀ ẹ̀sìn kankan àmọ́ kó bá pè é gbé kó wá lọ ṣẹbọ pẹ̀lú òun èyàn ni kó má gbà fún kó kọ̀ fún ohun tí wọ́n máa ń pè fún wa irọ́ ni wọn sọ fún wa pé ẹni tó bá fi Islam lẹ tí ò ṣe Islam o kó bá jẹ ìyẹ kó bá jẹ bàbá ẹ kó bá jẹ ọmọ ìyẹ kó bá jẹ ìkẹkẹ bójú ọmọ ẹgbẹ bójú ẹwọgbọn ẹsìn wa ní ká pa fàtúlù àmọ́ wọn pèsè fún wa rí títí àwọn fi ń dà wọn pèsè fún wa rí èrè platform bàbá yìí náà ni àti rí gbogbo ẹ pé ohun tó wà ń bẹ̀ ni ẹ ṣe ń bò ní ohun tí ò ṣe pìtẹ́ ohun tí ò ṣe yẹ kó ẹ lè dáàbò bò kìíní yìí ó ti bọ́ mo lè sọ fún yín lónìí pé pípọ̀ nínú àwọn ọ̀rẹ́ mi kí wọ́n gbógun tì mí gbàtà mo bẹ̀rẹ̀ kìíní yìí kí mo ń ṣàlàyé fún wọn ẹ wá kàṣẹ báyìí ni kìíní báyìí ni wọ́n sọ ó dá ìwọ náà lọ́wọ́ sí fún rẹ̀ kí wọ́n lọ ṣèwádìí kan wọ́n ṣèwádìí wọ́n kàn sáà gbógun tì mí ni fún láì mọ̀ dí ìwọ náà lọ́wọ́ díẹ̀ lọ́ka lọ́ṣẹ̀ báyìí mo sáà ń push wọn títí ẹ lọ́ kà fúnra yín ẹ lọ́ wo verse báyìí lọ́ wo nǹkan báyìí lọ́ wo ṣé ọba Adẹ́dàá Elédùmarè wa náà ó lè sọ orú nǹkan báyìí ó yà wọ́n náà lọ́wọ́ fún rẹ̀ díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́wọ́ fúnra wọn àwọn míì amadede pè ní lójijì fúnra wọn pé ààrẹ mi ọ̀fẹ̀jọ̀ ń pé ọ̀rẹ́ náà yé mi ọ̀fẹ̀jọ̀ ń pé onírẹ̀zọ̀ ọ̀fẹ̀jọ̀ ẹbí ẹ̀ ń tọ́ mo ní ẹjọ́ mi ń tọ́ ẹjọ́ mi ń tọ́ àwọn àfọ̀ sọ bẹ́ẹ̀ fún wa ó lè ká fún rẹ̀ ó ti wà ní Yorùbá ó ti wà ní English ó wà ní Faransé ó wà ní gbogbo èdè Espanyol àlùmọ́ gbogbo èdè tó bá tẹ́ àwọn ẹni tó ní ìwé wọn àwọn náà ni wọ́n fi fún wa wọn àfáà mi ó kàn ké wọn àmọ́ àwọn tó wà kúbà wọn àmọ́ ó tán ké ó kàn ké ọmọ ń gbọ́n ó tán àwọn ìyá wa wọn ti fò jáde ẹgbẹ́ àdábì ga wọn ti máa gbowó lé wọn ti máa kówó lẹ̀ mo lè sọ fún yín pé àwọn àfáà wà nínú ẹni tó ba ayé ìyá mi jẹ́ yìí àwọn àfáà yìí wọ́n wà nínú ẹni tó ba ayé ìyá mi jẹ́ yìí káwọn fi ń dàgbà bọ̀ káwọn fi ń dàgbà lọ títí àfi dé àfi tó bá àfi tó yìí nígbà yẹn bí wọ́n ṣe ṣe ọdún ìgbére ọdún òfò wọn kọ́ sí wa lọ yìí àwọn àfáà yẹn ẹni wọn máa ń kó àwọn míì máa ń kó Ìlọrin ibi kan àwọn àfáà lọrin yẹn wọn tẹ̀yà wọlé gan àwọn alábàáyé pọtnọ́bù jẹ wọn báyé wọn jẹ́ níbẹ̀ àwọn àfáà lọrin yẹn àwọn ẹlẹ́rìí burúkú ayé àtọ̀ ẹni àìjí kò ní wọn àjẹndọ̀ mo fi fábúrà kílẹ̀ ìgbà rẹ̀ kó àfáà tó tí ò bá sòótọ́ rẹ̀ tí ò bá mọ ohun tó wà nínú ìwé yìí kó yẹ lóòótọ́ tí ò sòótọ́ jáde ló ṣòfò tọmọtọmọ ni ló ṣàkó ayé ló wọgbó àjẹ because àwọn èèyàn yìí wọ́n ti bú ìwà wọ́n ti bá ìwà jẹ́ jìnnà bá a ṣe sọdún ọdún ẹgbẹ́ wọn kan ṣe wá lọ ìjẹta àbígbàwò àdọ́lò ẹ̀rọ àwọn àfáàyè ọmọ ìmọ̀ àmọ́ tí wọ́n kọ́ sí eré ìwé bí àwọn ìwé funfun yẹn àmọ́ tí wọ́n kọ́ sí ibi kéwú ọmọ wa ń tà fáwọn ìyá wa ni wọ́n sọ pé ọdún tuntun ti bẹ̀rẹ̀ báyìí o pé ká tó lọ yíbi ká fi gbé ẹ̀bà àbẹ́kọ̀ ká fi gbé mi ó dàbí ìṣọ́ra ibo ló wà nínú ẹ̀rọ ìwádìí ẹ jáde wá kẹ wá sọ gbogbo kìnìún yẹn náà kẹbí bọ wa kẹ ta fáwọn ìyá wa nígbà yẹn ẹ jáde wá kẹ wá sọ pípọ̀ nínú àwọn ọmọ Port Novo lónìí àwọn àfáà ló ká fọ wọn di eléyìí burúkú kalẹ̀ àfáà ó sọ pé lọ sún gbẹ́rẹ́ sójú ara ọṣẹ kan wà lọ fi fọ̀lú fún ọkọ ẹ lọ ṣe báyìí nígbẹ nǹkan kan wà kóun fẹ́ gbé fún ẹ òun fẹ́ gbé sójú ara fún ẹ òun lòun lè fi kó òun fi tì í mọ̀ fún ẹ mo á rí pé àti mo á rí pé ó bẹ̀ tán pé ànábì wọn náà ni wọ́n fi jọ ó lè dólẹ̀ kò sí ohun tí ò lè dó eléri burúkú ní gbogbo wọn eléri burúkú kan náà níbi because má sọ bí ti máa sọ lọ fẹ́ ẹ ní ètò padà mọ́ ṣiṣẹ́ púpọ̀ yàn
lọ́wọ́ tí mo tẹ̀ wá yìí kò rán mi kò kàn mí láti ṣe anybody ẹni tó bá wù ú kí ìran yẹn kan ó bá ṣe ohun tó ṣe ní ìkẹ́ ẹ̀ ló ka ìgbọ́ gbogbo nǹkan ṣe gbogbo nǹkan ní fi ṣe because ẹni tó bá ti lówó lọ́wọ́ ó gbọ́dọ̀ wá oògùn ó gbọ́dọ̀ wá ayé tó ráyé ó gbọ́dọ̀ wá nǹkan tó tọ́ ó gbọ́dọ̀ gbowó jáde fún bí àkàtì tọ́ ẹni tán bá bínú àfáà náà nínú gbogbo wọn kó kojú mi kó ìnà kò ní gbogbo ọba tí bá wá Áfíríkà wá mú mi wá kojú mi tàbí tó wájú mọ́tò mi ògo bá fẹ̀ jẹ́ ẹgbẹ́ ọmọ àlẹ́ náà fi mí bí mo ẹ má bínú jàre gbogbo lé mo débi mo dúró náà. Ẹ̀kú àtàrọ̀ sà ẹ̀ṣí ẹ̀kú àtótónu àwọn èèyàn máa dá sí bàbá ètò láyé àti mú kẹ́ ẹ̀ káàbọ̀ kóínà. Má ti bọ́lẹ̀ mo ń gbọ́ fún mi lọ. Ṣé wọ́n bẹ̀ sà? Jẹ́nẹ́rà wà ń bẹ̀. Ẹ̀kọ́ ẹ̀gbọ́n sókè sà. àkó ètò ẹ jẹ́ ká máa bá programu lọ́mú yìí compose gbogbo nǹkan tí mo fẹ́ sọ ni. inú mi dùn gan láti join ètò yìí for the first time and inú mi dùn láti lè fún mi ní àǹfààní níbi báyìí láti sọ pé kémi náà lè sọ one or two. jẹ́ nǹkan tí bàbá wa àánú olúwa tí wọ́n sọ sọ́nù ìsinyìí kan láì gidi gan ni ọlọ́run ọ̀rọ̀ ńlá ni tó dẹ̀ ń ṣẹlẹ̀ ládùúgbò ní inú ilé tèmi gbọ̀ngbọ̀n báyìí pẹ̀lú ìyá mi tó yẹ pé ẹ̀sìn yìí ló ti tọ́ iná náà ni wọ́n bí àwa ìnọ́sì àdẹ̀fi débi tàdé láti dàgbà dé báyìí kó tó di pé àwa náà ṣẹ̀ṣẹ̀ wá wò pé no especially mi fún ara mi tí mo ṣe wá wò pé no kìíní yìí kó tẹ̀ tó di pé bóyá ní ṣe bẹ̀rẹ̀ sí máa come across gbogbo àwọn kìíní ní online lèmi kọ́ bàbá mi yẹn sọ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn dọ́gbọ́n sọ́bọ̀n díẹ̀ àti ọmọ líle bákan so ìròyìn bẹ́ẹ̀ lèmi náà jẹ́ lèmi gbọ́n bọ̀ tipẹ́tipẹ́ lèmi ti yàrá pé mo bẹ̀rẹ̀ sí máa come across àwọn program yìí náà lára ni mo ti yarí tipẹ́tipẹ́ pé mi ò lọ mọ́ṣáláṣí pẹ̀lú wọn mọ́ mo ò ṣe anything pẹ̀lú wọn mọ́ mo ò gbàwẹ̀ mọ́ àti mo dẹ̀ ṣe gbogbo àwọn tó níyẹn tí mo dẹ̀ rí ṣe tí mo ja gbogbo yẹn tí mo rí ìjà sí now yóò bá wọn ṣe anything nípa ẹ̀ àní inú mi dẹ̀ dùn even láì tí lọ wádìí kí ni wọ́n ń ṣe nínú ilé wa gan mo ti ń feel relieved pé mo kàn tí ọkọ ní ọkàn mi ní ìgbàgbọ́ mi sínú ìṣẹ̀ṣe lásán mo ti ń feel relieved already láì tí lọ wádìí kankan nípa nǹkan tí wọ́n ṣe ní ilé wa so èmi tí mo dẹ̀ ń bá yín sọ̀rọ̀ yìí náà ni àwa ni èmi àti kejì mi ni a ní ms fọ́nì àkáǹtì tí ó ń ṣe ms fọ́nì so mo kàn wọ́n mọ̀ ṣí eléyìí lọ́tọ̀ ní àyà ara tèmi láti lè máa fi support gbogbo nǹkan tí ó ń jẹ́ ìṣẹ̀ṣe pátápátá láti lè máa fi lọ sí òkè sí ó jẹ́ ìwọ̀nba nǹkan tí mo kàn fẹ́ sọ níbi ìbáyìí ní èmi inú mi dùn gan níbi àkókò. Àkóínà ṣe wà ń bẹ̀. Mi gbọ́ fọ́ọ̀sì yìí àti àníkẹ́ káàbọ̀. Àrò brọ́dà mi quick one. Sẹ́rí nǹkan tó tẹ̀lẹ̀ nǹkan tó tẹ̀lẹ̀ nǹkan tí brọ́dà wa sọ lẹ́ẹ̀kan yẹn ó ń tọ̀ sí mi gan-an. Ó ń sọ̀tì mi gan-an tí ń sọ̀rọ̀ yẹn torí èèyàn máa rí pé ó ń taratara sọ. Sẹ́rí bẹ́ẹ̀ mi ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn àpapọ̀ báyìí mi tí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Àbúrò mi kan ṣaláìsí couple of years ó máa tó 3 years ní ọdún àáfàá ni but ó ti kú ó ti ilẹ̀ gbàjọbọra ó ti bá ṣe ẹ̀ lọ. Bọ̀ mọ́ sí mi wọ́n ń gbàwẹ̀ wọ́n dẹ̀ ti bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn wà lọ nítorí àwẹ̀ wọ́n máa ń gbàwẹ̀. So mi tí mọ̀ bóyá tọ́lọ́ bá jẹ́ kán wá síbí báyìí bí àwọn èèyàn máa bá wọn sọ̀rọ̀ yá yìí sì ṣàdúrà fún mi àti àlà àwẹ̀ yẹn wọ́n tún ti sọ̀rọ̀ ẹ̀ sáré òkú ìyá wọ́n ti wá confuse wọ́n tún sọ̀rọ̀ pé ó ti kàwé mẹ́fà táwọn sì ti máa gbà wọ́n dẹ̀ ti dàgbà. So ẹ̀yìn àwọn bọ́yẹ̀ ti ní yẹn kó bára wọ́n yẹ kí kó bá wa ṣe torí nísìnyí ó dà pé àwọn ọmọ mi ní ìsìn mo fi wọ́n sílẹ̀ fún ìsìnkà ní problem tí nìkan ní orúkọ tí wọ́n sọ wọ́n orúkọ nìkan ní problem tèmi rí wáyà mi mo dúpẹ́ pé kò sórúkọ yẹn nínú orúkọ nínú pálí mi méjèèjì mo dúpẹ́ kọ́nà pé mi ò gbé ẹtí ẹ̀sìn bá kan jẹ́ gan most of them wọ́n kàn fún ìtẹ̀yìn wọ́n mọ òtítọ́ oníwọ̀n tí jẹ́ kọ́ mọ́ ká ìtumọ̀ tó bá ṣe ń tọ́
kọ́má ti kéwú tọ́lọ́yẹ̀ tó máa sọ pé tùmọ̀ àdé most of àwọn ọmọ wọn ò fi lọ fún tùmọ̀ ọkàn èèyàn máa ń pàdúrà ní èpè dẹ̀ ló wà nù ẹ̀ ẹ̀yìn máa jìn mo nábúrò tó jẹ́ pásítọ̀ ọkùnrin tí máa gbé pépè tí máa ní mò ń ka fátíà ṣé nǹkan tó dání ẹtí yẹn ò tó lé òtònà ọ̀dẹ̀ fẹ́ gba gbogbo ayé mi bá ṣe ń sọ̀rọ̀ yìí kí sáwà nìkan là ń sọ̀rọ̀ gbogbo káàkiri gbogbo òru àwọn òru bóyá bíi tí Islam yẹn pọ̀ gan bí àwọn bíi Bangladesh bíi Turkey àwọn ìyàwó kan ò lè sọ̀rọ̀ síta adúpẹ́ lọ́wọ́ Elédùmarè àtàwọn alálẹ̀ wa tó jẹ́ pé àì lè sọ̀rọ̀ àwọn kan ò lè sọ̀rọ̀ rárá o àṣà màmá dúpẹ́ náà ni pé àṣírí sọ ẹ̀sìn yẹn ń balẹ̀ bọ̀nà jẹ́ ni àbúrò mi ṣe kò rí nǹkan kan mú bọ̀bọ̀ ó gba orí lọ mo ń tí mi kọ́nà máa yẹ kọ́ kú báyìí ẹ wò ó tí máa fi nǹkan tí mo fẹ́ kọ́ tó kù létà máa sọ pé ẹ̀ ń sọ ẹ kú jẹ́ ara mi dé ìwọ làwọn ti tẹ̀ sí wọn. mo kí ẹ má yẹ kí màmá gbà wẹ̀ mẹ́fà tó tó o. exactly. ó ti kọ́ sí wọn lórí o èmi ò lè ṣe bó ti bá wọn sọ títí wọn dáhùn so it's up to us. ọmọ wa sùn tọ́mọ tí wá bóyá máa bí wọn jókòó káwọn èèyàn tún bá wọn sọ̀rọ̀ kán bá wọn sọ̀rọ̀ ọba wọn tún fún lẹ́tà ni bọ̀ nítorí ẹsẹ̀ wọn ọba ti lọ sí àjì báyìí àwọn náà wọ́n tún jù pé káwọn lọ sí àjì tàbí ẹ̀yìnsì ni o bọ̀ ṣé mi ni màá tọ́gbọ́n kan lọ sí àjì ta ló fẹ́ tẹ̀lé wọn lọ èmi náà dẹ̀ rẹ́dí láti lọ mo dúpẹ́ pé mi lọ àdẹ̀tẹ́ bá ti ń sọ̀rọ̀ náà ẹ sọ nípa irun tó ń gbà lára wọn láì kí ni wọ́n fi irun yẹn ṣe wọ́n ní wọ́n ń gbarun wọn tẹ́bá tó bọ̀ online náà wọ́n sọ sínú àkọ́sọ́ pé akẹ́kọ̀ọ́ fi bora akẹ́kọ̀ọ́ fi pàkájà jẹ tó fẹ́ lọ sí gbòógì yẹn wọ́n láwọn kan tún gbà wọ́n tún fi ṣe kan ẹ wò Elédùmarè ló máa kó wa yọ o àwọn ọmọ kọ́dẹ̀ títí kọ́lọ́ máa ẹ̀kan sùn wọ́n padà lọ sínú òṣìláàmù yẹn mọ́ gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀. lórí orúkọ mo kí gbogbo lé akó ètò ms baba sallallahu alayhi wa sallam bàbá mi Olúwapọ̀ ẹ̀tọ́ yẹn fún wa àpénòrò ó bá wá náà àhàkì fáànù ní jìnnì fáànù. Well said, bàbá mi. Bàbá ìtìláyé Queen Akọ̀ráyé. àti abọ́lé tó bèrè lọ́wọ́ yín pé kí ló ṣẹlẹ̀ torí mi. Mo change ahọ́n ni. Deja vu. Gbogbo yín lákì. Sis, nípa orúkọ yẹn, it's very easy. Ṣé bí lẹ́tí fẹ́ ṣe ni àbí Nàìjíríà? tí máa ti lọ sí Nàìjíríà ni mo máa gba passport so tí máa ti ṣèjẹ láti Nàìjíríà tí máa wá síta ìwà lè fi sínú passport náà ó yìí láti ṣèjì ìgbà but tó bá ní sí passport ó wà eligible. Bẹ́ẹ̀ni, yes, that's true. Okay, it's sorted. Ẹ jọ̀ọ́ ta ló fẹ́ gbóhùn sókè? Ara mi dà wá. Deja vu.